ń gbọ́ nílé Ifẹ̀ lónìí àwọn òpìtàn àwọn skọ́là. àtọ̀wọn oníwádìí tí èyí ṣe àwọn oníwádìí abẹ́lé o wọ́n gbà yí pé. yọ síbẹ̀ yẹn kó o lè gbé kinní ìrìn jìnnà ni mo sọ fún ẹ yọ ìyẹn síbẹ̀ yẹn lọ fi síbi chájà mi. ṣé ń gbọ́rọ̀ ó ní ilé Ifẹ̀ tòní pé èdè tí wọ́n ń sọ kì í ṣèdè wọn. wádìí ni kò ṣe please and please because gbogbo wa gbà pé ilé Ifẹ̀ lórí ìrun wa. ó ní gbogbo wa gbà pé ilé Ifẹ̀ lórí ìrun wa. ilé Ifẹ̀ èwo. ìbéèrè táwa béèrè ni pé ilé Ifẹ̀ èwo. níbo ló wà sẹ́yọ kan yìí náà ni. sẹ́yọ níbo ló wà sẹ́yọ kan yìí náà ni. àbí Ifẹ̀ mẹ́rin ẹlẹ́ẹ̀kẹlò. àbí Ifẹ̀ ẹlẹ́ẹ̀kẹlò. ṣé kẹta ni àbí kẹrin àbí karùn-ún. ẹ káàbọ̀ sí. because ọ̀gbẹ́ni yìí wo bí n tó lọ mú ìwà gangan ló máa lò ń bẹ̀ yẹn ẹlẹ́nu mẹ́ta lélẹ́yìí yọkù ní díẹ̀ ń bì gbé yọ yẹn lọ síbẹ̀ n tún sọ program mi jàre mo ní kó lọ mú kó wá lórí o tún fi síbẹ̀ o tún fi lélẹ̀ náà ẹ má bínú torí ọlọ ẹ̀foríjì mi ó dà ń gbé àwọn tó wà lórí Facebook yẹn ò rí mi dáadáa ó dà ń gbé wọn rí mi dáadáa ó dà ń gbé kíní yẹn shake ni mo fi ká shift network now ntí ọ̀rẹ́ mi gbìyànjú àti sọ ni wípé Ifẹ̀ ilé ikọ́ ni ó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yorùbá máa sọ wípé Ifẹ̀ ò dáyé Ifẹ̀ òye lágbo Ifẹ̀ kìnìkan Ifẹ̀ kìnìkan àti wípé bàbá wa Aláàfin àná kọ́lọ́ wọn fọ̀run kẹ́ bàbá yìí ntí wọ́n dálẹ̀ nú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí lọ́pọ̀ ju o kábíyèsí Aláàfin àná ló dá gbogbo wàhálà ìgàn lẹ̀ á sọ bẹ́ẹ̀ ó gbẹnu wa pé àwọn ló dá gbogbo wàhálà yìí lẹ̀ èrí sì ń bẹ lọ́wọ́ wa àwọn lọ́jẹ́ náà sọ wípé ilé Ifẹ̀ tí wọ́n wà ní ìsìn kọ́ ni ilé Ifẹ̀ tán wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń gbé balógun kan láti Ìbàdàn ń ló lọ kó wọn kúrò ní òkè gbó tó kó wọn wá sílé Ifẹ̀ àwọn ìta wúrúju tí wọ́n ń pa láti ìgbà yẹn lélẹ́yìí o òun náà làwọn ilé ń gòlé tó ń sọ pé àwọn skọ́là kan àwọn kinní kan ilé Ifẹ̀ wo la wá ń sọ nípa rẹ̀ ìwádìí ìjìnlẹ̀ jẹ́ kó yé wa wípé this same ilé Ifẹ̀ náà ni torí òkè ọ̀rá sì wà nílé Ifẹ̀ títí dọ̀la this same ilé Ifẹ̀ ó túmọ̀ sí pé kéèyàn ó kúrò lẹ́gbẹ̀ẹ́ kan bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ńgbà tán bá dá méjì ẹ̀gbẹ́ yìí ká bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan tàbí ká kúrò lẹ́gbẹ̀ẹ́ bí ká bọ́ sẹ́gbẹ̀ẹ́ bí kì í ṣe as far as òkè gbó. àwọn ọ̀sán gangan ọba makin tí wọ́n ń lọ sí Ìgbò àwọn ni wọ́n kọ́kọ́ tẹ̀dó sókè igbó kì í ṣe Ilé Ifẹ̀ ló kó lọ sókè igbó tó tún wá kó padà wá sí Ilé Ifẹ̀ ogun tú àwọn èèyàn ká lọ sáwọn ibì kan wọ́n ń padà wálé àwọn kan ń padà wálé àwọn kan ò padà wálé. nẹ́tíwọ̀kì tọ̀dọ̀ ẹ ló máa jẹ́ àwọn èèyàn complain ló lè ní jẹ́ nẹ́tíwọ̀kì bí so mo fẹ́ kẹ́ farabalẹ̀ torí Ọlọ́run o. That's the problem because ọ̀pọ̀lọpọ̀ wa à ń wo ìtàn lójú kan now ẹ wá jáde àtàwọn tó ń pariwo àtàwọn tó ń ṣe gbogbo ẹ̀ ta ló promote Ilé Ifẹ̀ níbo promote Ilé Ifẹ̀ yìí. àtàwọn tó ń pariwo àtàwọn tó ń ṣe gbogbo ẹ̀ ta ló promote Ilé Ifẹ̀ débi tó ń promote Ilé Ifẹ̀ dé ó promote Ilé Ifẹ̀ jàwọn tó nífẹ̀ẹ́ gangan lọ. ọdún mẹ́rin ọdún márùn ló fi promote Ilé Ifẹ̀ o. last year ta ló sọ ìtàn Ifẹ̀ ta ló jẹ́ ta ló. wọ́n last year ta ló sọ ìtàn Ifẹ̀ ta ló jí ìtàn Ilé Ifẹ̀ padà. ó sọ fún yóò ẹ bá ń gbọ́ nípa pé àwọn bíi Herodotus àti ń wá sí. bí àwọn Herodotus wọ́n ti ń wá sí. ìyẹn dúdú wọ́n ti sọ nípa Ilé Ifẹ̀ 2500 years sẹ́yìn lájẹ́ àbáṣepọ̀ ìwé eléru ta ló gbé yín débẹ̀ Ọ̀rànfẹ̀ onílé iná ta ló gbé yín débẹ̀. sáwọn ọmọ fi ọmọ Ọ̀rànfẹ̀ onílé iná fúnra lára wọn wọn láwọn làwọn gbé yín débẹ̀ yín ọmọ fẹ́ o. Ọbàtálá ta ló jẹ́ ẹ̀mọ́. ẹ gbọ́ wọn lẹ́ẹ̀ mọ Bàtálá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ mọ Balùfọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àwọn làwọn jẹ́ kẹ́ ẹ̀ mọ́ o ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ o. tí wọ́n ń sọ yín pé lẹ́yìn ìgbà tó dúdú ajẹ́ tán lọ́ọ́ Balùfọ̀n jẹ ta ló já sọ fún yín pé rárá Balùfọ̀n tàkọ́kọ́ gangan
ẹgbẹ̀rún ọdún mẹ́rin sí márùn-ún ti kọjá lórí rẹ̀. Ọba Àlùfọ̀n tàkọ́kọ́ ẹgbẹ̀rún ọdún mẹ́rin sí márùn-ún ti kọjá lórí rẹ̀. Àwọn tí wọ́n ń tún ìtàn kọ ni wọ́n ń gbélé ìkalẹ̀. Ẹgbẹ̀rún ọdún mẹ́rin ẹgbẹ̀rún ọdún márùn-ún ti kọjá lórí rẹ̀. 5,000 years nílùú wo ńbo ló wà tí ọba kan fi wá wà òkè tọ́ba Àlùfọ̀n àkọ́kọ́ fi wá lò tó fi wá wà 5,000 years back ká tó wá padà rí ọba Àlùfọ̀n míì lẹ́yìn Oòduà. Síbẹ̀ náà la ṣe lákọọ́lẹ̀ tó ní 5,000 4,000 years ago. Síbẹ̀ nílùú ṣe develop tó ní 5,000 4,000 years ago. Àtìdáyé o ńgbà tó didi Nàìjíríà wà ní 90 million people. A wà láyé o ńgbà tí Nàìjíríà wà ní 120 million people. Kó tó di 160 million. Kó tó di 180 million. Kó tó di 190 million. Kó tó di 200 million. Ká tó máa wá approximate ẹ̀ nísìnyí pé á ti tó 230 á ti tó 240 million naira. Well, 240 million people. So àwọn ìwo ló wá wà láyé ńgbà náà ní 4,005 years ago. Because 1990 something 1903 là ń sọ̀tàn àwọn èèbó pé wọ́n wà ńlẹ̀ wa o. Yorùbá ti lẹ́ni tí ó jogún kó gún ìtànkítàn ni ó mọ̀ pa káàkiri. Wọ́n ti mọ̀ wípé púpọ̀ nínú wáyé ọ̀lẹ àléwádìí ntáwọn bá ti fún wa jẹ náà la máa jẹ bí èrì. Ẹjá máa gbọ́rọ̀ ọ̀rẹ́ mi lọ. Olóhùn rẹ̀ rí mú wá. Àwọn òyìnbó Jámánì wá wọ́n gbé irinṣẹ́ wá wọ́n wá ṣèwádìí. Wọ́n ní tọmọkùnrin yìí ń wí òótọ́ ni lọ́dún wo àwọn òyìnbó Jámánì wá tí wọ́n wá sọ wípé tóun sọ gangan òótọ́ ni. Ìwọ ń bẹ̀ làwọn òyìnbó Jámánì ṣèwádìí lé lórí. Ṣé ilẹ̀ Ifẹ̀ ni? Kí làwọn òyìnbó Jámánì wí ńgbà náà lọ́dún wo gangan ni? Àwọn wo náà dúró tí wọn àwọn wo ló wà ń bẹ̀? Àwọn wo náà fún ní àbájáde ìwádìí wọn? Nígbà náà tí wọ́n fi sọ wípé ntọ́ ọmọkùnrin yìí sọ yìí o òótọ́ ni o. Ìbéèrè láti wá dé Ilé Ifẹ̀ ta ló ní gan. Can you imagine? Ìbéèrè tátún wá béèrè Ilé Ifẹ̀ tòní ta ló ní gan. Òun náà try láti buttress point bàbá wa Aláàfin àná tó sọ wípé àwọn Olúgbò ni wọ́n ní Ilé Ifẹ̀. Ẹjọ́ sẹ́ ẹjọ́ mà ǹjẹ́ nìkan lè claim ownership of Ilé Ifẹ̀ ní century táwa yìí kéèyàn kan sọ wípé ìran òun ló nífẹ̀ẹ́. Kò sẹ́nìkan tó lè fọ́ sọ̀yà wípé ìran tó ń lò nífẹ̀ẹ́. N tó yé gbogbo wa ni wípé n tí gbogbo wa gbàgbọ́ ni wípé Ilé Ifẹ̀ gbogbo wa ti lọ. Ṣùgbọ́n pé ẹnìkan sọ wípé bàbá tèmi ló ní Ilé Ifẹ̀ àbáwọn bàbá wa ló ní Ilé Ifẹ̀ kò sẹ́ni tó lè sọ. Gbogbo ìdílé tí wọ́n ń claim pọ́mọfẹ̀ làwọn lónìí ni wọ́n lè sọ wípé ìran wọn làwọn eré àwọn làwọn nífẹ̀ẹ́. Sẹ́yìn farabalẹ̀ gbọ́ mi dáadáa ẹ ṣé o. Ẹnìkan kò gbọdọ̀ mẹ́nu bà. Wọ́n lẹ́nìkan kò gbọdọ̀ mẹ́nu bà láti sòótọ́ yẹn jáde. Wọ́n láwọn àgbààgbà ló tún fẹ̀. Wọ́n láwọn àgbààgbà ló tún fẹ̀. Gbogbo ìjà bá sọ̀tàn fún wọn ó tó bẹ̀ ní Lájí Àbáàsì wọ́n sọ pé wà lójú. Tí wọ́n máa tọ́jẹ́ pé tán bá sọ̀tàn fún wọn wọn ó tún bẹ àwọn ní wọn fọ mẹ́nu báyìí pé wọn ó tún bẹ àwọn ní pé lágbájá o mọ sọ pé ẹnu mi ló ti gbọ́ o. Ǹjẹ́ ẹ̀mọ́ tó bí eléyìí ní wípé nǹkan kan tí kábíyèsí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ọmọ ò ní pé ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n jọ ń ṣèjọba Ilé Ifẹ̀ tí wọ́n jẹ́ joyè wọ́n wà lóyà lójú ni wọ́n wà lóyà nsàlẹ̀. Ìmí àkàndọ̀rọ̀ àwọn kòkòrò lèmi sọ mí ìsọmọ́fẹ̀ and I can say anything that is truth. Wọ́n wà lóyà lójú wọ́n wà lóyà lọ́kàn because wọ́n nígbàgbọ́ wípé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ ń gba ojúṣe àwọn ṣe. Wọ́n believe pé ó yẹ káwọn náà máa shine nínú position bíi táwọn wà.
ṣùgbọ́n Ọ̀ọ̀ni nìkan láyé ń rí gbogbo ibi tó yẹ kí Ọ̀ọ̀ni mọ ráwọn lọ Ọ̀ọ̀ni ló ń bọ́ ló ń wà ńbẹ̀ so ọ̀tẹ̀ yẹn wà àwọn ló ń fi òkú ìtàn síta láti Ilé Ifẹ̀. Me Akanda can say that categorically but I will never mention names. Ibi tí orin ọ̀tẹ̀ ti ń jáde láti Ilé Ifẹ̀ ibi tí ìtàn ọ̀tẹ̀ ti ń jáde láti Ilé Ifẹ̀ ńlẹ́lẹ́ o èkù ní gbẹ́gidé àdá èkù ní gbẹ́dé àdá Ilé Ifẹ̀ náà ni wọ́n ń ṣera wọn Ilé Ifẹ̀ ni wọ́n ń tara wọn. Kéèyàn kan máa béèrè wípé Ilé Ifẹ̀ tá a wà yìí tá a wá lónìí ṣé èèyàn kan lè claim ownership of Ifẹ̀. Ntọ́ gbọ́ ẹ̀ má sọ pé ní wà ló ti gbọ́ o. Kí ló dé à ń káwọn èèyàn láyà jẹ ta ni ń káwọn èèyàn láyà jẹ gangan. Yes because mo ti come across ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ kí ni mo come across wọn bẹ́ẹ̀ bá sọ̀tàn kan nísìnyí wọ́n lè gbé ìtàn ilé wa ni ẹ wá lọ bá wọn wọ̀n ní sọ̀rọ̀ tàbí kán sọ̀rọ̀ kán sọ débi kankan sọ pé ká mọ̀ tu tán I hate it kẹ́ ẹ mọ̀ tu tán ẹ̀yin náà máa kú pẹ̀lú ẹ̀ ni tó bá tiẹ̀ jẹ́ pé reality ni tẹ́ ẹ fẹ́ sọ bẹ́ẹ̀ bá ti tu tẹ́ ẹ máa kú pẹ̀lú ẹ̀ ni ìyá tí ń jẹ Ilé Ifẹ̀ lónìí nù kí wọ́n mọ̀ sọ pé nùmí náà ti gbọ́ gẹ́gẹ́ bọ́rẹ̀ mi ṣe sọ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ní Ilé Ifẹ̀ báwọn Ilé Ifẹ̀ ṣe rí nìyẹn wọn á láwọn ò kí ń sọ̀rọ̀ tán wọn á nífẹ̀ẹ́ ò kí ń sọ̀rọ̀ tán so gbogbo ilé ìtẹ́mi Àkàndọ́ra gbogbo ṣe yìí mò ń ṣe for posterity's sake ni because mo rí lára Ifẹ̀ tó pè mí wípé Ifẹ̀ ò ṣe é gbìjà o káwọn tí wọ́n máa ń sọ wípé wọ́n fún lówó ni wọ́n ràn kán lè mọ̀ wípé natural iṣẹ́ ni mo ń ṣe iṣẹ́ tẹ́nìkan kan ọ̀yàn mi tí mo yanra mi tọ́yẹ́ pé tí n bá gba ètí àtàbùkù bọ̀ ń bẹ̀ déédéé ara mi ló ṣe because Yorùbá ti lọ wọ́n bọ̀ wọ́n ní iṣẹ́ tí wọ́n bá bẹni tá a bá jẹ́ tó ń ti yìn ní máa ń rìn káná ràn mí yóò mú praises dání ṣùgbọ́n iṣẹ́ tí wọn ò bá bẹni tá a bá jẹ́ tó ń ti yà ní rìn ni mò ń jẹ yìí ṣùgbọ́n ẹnìkan ni máa ń forí lakú fún nǹkan kan ẹnìkan ni máa ń fara dà fún nǹkan kan ìjọba àwa ara wa tá à ń jẹ mọ̀dọ̀mọ́dọ̀ ẹ̀ lónìí ẹnìkan lọ́fẹ̀mí ẹ̀ lélẹ̀ àwọn kan ni wọ́n jà fún báwọn Awólọ́wọ̀ ọba kóra wọn jọ pé àwọn èbó tán ń ṣèjọba lórí wa pé kí wọ́n máa lọ kán fagídí bọ̀ǹgbà náà à ní láǹfààní àti jẹ mọ̀dọ̀mọ́dọ̀ ìjọba ara wa nísìnyí báwọn kan ọba kóra wọn jọ pé káwọn ológun wọn máa lọ sẹ́ àfẹ́jọba ológun mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìjọba àwa ara wa tá à ń jẹ mọ̀dọ̀mọ́dọ̀ àní mọ́ jẹ́ irú sẹ́tẹ̀mí Àkàndọ́ra kókó yàrá mi nìyẹn so Ilé Ifẹ̀ ò kì í sọ̀rọ̀ tán àbòsí dẹ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ Ifẹ̀ ò kì í sọ̀rọ̀ tán Ifẹ̀ iyọ̀dà tán lákọ̀ Ifẹ̀ iyọ̀dà tán lákọ̀ àbòsí ni wọ́n ń pè bẹ́ẹ̀ sakata pàràlàgbà séńtọ́ tó bá ti ń yí láyé ibi ó ti lọ́wọ́ kan àbòdì ni ó ti lọ́wọ́ kan ọ̀tẹ̀ ó ti lọ́wọ́ kan àbòsí so èmi náà ti come across irú àwọn èèyàn yìí tí wọ́n dàgbà Ifẹ̀ tí wọ́n dípò sankosanko mú wọ́n lè máa wò mí nìsín wọn pé Ọlọ́run ló ní àmọ́ bọ́gbẹ̀lì sọ̀rọ̀ Ọlọ́run ló ní àmọ́ sọ púpọ̀ fún torí ìkíni pé mo kórìíra ọ̀tẹ̀ nígbà tẹ́ bá jẹ́ bí ìdòyè lábẹ́ èèyàn tẹ́ ẹ̀ tó nífẹ̀ẹ́ dínú kò í sàn bí tí kálukú yín wà kálukú ń gbègbè ayé tó dá o bẹ́ẹ̀ bá wá rí kábíyèsí ẹ̀ fẹ́ yín ẹ̀ ṣe ránkà dédé wọn bẹ bá ti kú ọmọbẹ tán ẹ mú ọ̀rọ̀ ọ̀tẹ̀ sọ n ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàfin láyé ìgbà kan lè fi máa ń rí lẹ́nu blọ́gà àwọn tí wọ́n ń bẹ lé ni wọ́n ń tàṣírí lé síta so brother mi right pẹ̀lú nǹkan tó sọ wọ́n máa sọ pé mọ́pẹ́nu mi ló ti gbọ́ o mi lè sọ pé ẹ jẹ́ ká wájọ́ tá a máa sọ ẹ pé kò ní bí kọ́ ọmọ ẹ sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ débẹ̀ mọ́ ni mo fi gbé research mi gbàgbọ́ mi tí mo fi jókòó ti àwọn èèyàn ti bẹ́ńfẹ̀ now ẹ já gbọ́rọ̀ ìsíwájú díẹ̀ ó níbi tí mò ń lọ o. ọ̀nà ṣíṣe lọ́sọ̀ tẹ́ máa bẹ̀ jẹ́ kí tọ́ ń bá jẹ́ ẹ
ẹ má jẹ́ kí tàn bàlú jẹ́ ńlá ṣe tí tàn Ọ̀yọ́ látẹnu àwọn Aláàfin àná tó fi bàlú jẹ́ dásìkò yìí tó fi dá méjì ẹ̀dẹ́ pòsíṣàn bí tàwa yìí ẹ má jẹ́ tàn bàlú jẹ́. ilé àwọn tí wọ́n wà máa sọ pé kí ni ìtàn ṣe ìtànṣá bí ọba síbẹ̀ kò sí nǹkan kan láyé ìtàn. lágbára Ọlọ́run bí ọba sí tàn kò sí nǹkan tí ń jẹ́ ẹ̀yà bí ọba sí tàn kò sí nǹkan tí ń jẹ́ orílẹ̀-èdè. ẹ wò wọ́n bá àgbà tán fi mú history kò ní secondary schools ẹ wò damages tó ti cause fún wa wọ́n wá dá padà ẹ̀gbìn kì í jẹ̀ lọ opó kì í jà tọwọ́ fẹ́ àpá yìí dàbí ojú ara mọ́ àwọn èèyàn ò ní interest nínú ẹ̀ mọ́ because láyé ìgbà tiwa is either you pick history or you pick geography ìkànnù méjèèjì yẹn ló wà available tó o bá ti mú history ó mú geography èyí fẹ́ràn history mọ́ ya mú history ń tèrò mo ṣe láti jẹ́ SS1 SS3 mo fẹ́ràn tàn. ọlọ́run ni a fi dáyé dúró gbogbo sẹ́tà bá ń ṣe láyé tó bá fẹ́ máa bẹ̀ fóònù ìwọ́n wò mí ní ìsìn ẹlòmíì yóò kọ̀nẹ́tì ẹ̀ mọ́ tẹlifíṣàn ẹlòmíì ọmọ wò mí lórí fóònù ẹlòmíì ọmọ wò mí lórí ní kí lorúkọ ẹ̀ lórí táàpù ẹ̀ ó lè jẹ́ orí iPad ó sì lè jẹ́ orí iPhone ẹlòmíì tí ń wò mí ìtàn bóòlù ló kí ní ìṣe débẹ̀ lórí pé wọ́n fẹ́ mọ̀ ẹ̀mí ọ̀fẹ́ mọ̀ káàtà pé sọ́sà ti fún wa ní ìta fẹ́ bí ọ̀bá dẹ̀ sí tàn ká mọ gbogbo tí wọ́n tó pọ̀ bóò ni ohun àtàwọn ń ṣe wọlé. ní ilé sọ̀rọ̀ ní ìsìn bí mo ṣe sọ̀rọ̀ ní ìsìn ẹni tí ń bẹ yàrá kejì ọ̀gọ́ ìwọ tó wá ń bẹ káàkiri tó ń bẹ ní Abẹ́òkúta tó ń bẹ ní Èkó tó ń bẹ ní Kòròdú tó ń bẹ ní Ìlọrin tó ń bẹ ní Ṣakí tó ń bẹ ní Ìlá tó ń bẹ lọ́wọ́ tó ń bẹ lákùrẹ́ o sì ń gbọ́ tí mò ń sọ ká tó wá sọ àwọn tó ń bẹ nílùú òyìnbó lọ́nà jíjìn agbára kan nu ìmọ̀ kan nu ìtàn tí ó wá rọ̀ mọ́ iná ni wọ́n wàá ṣe màmá ní ní documentary ìtàn bẹ níjọ́ tó dìde pẹ̀lú Ọbàtálá ti dá dúró wọ́n sọ mọ́ Odùduwà gbogbo ayé ò jiyàn rẹ̀. ńjọ́ tó ti pẹ́ lọ Bàtálá ti dá dúró ó yin sọmọ Odùduwà gbogbo ayé ò sì jiyàn rẹ̀ kò sẹ́ni tó jiyàn rẹ̀ everybody mọ̀ pé Bàtálá wà lọ́tọ̀. báyìí tẹ́ fi wá lódùduwà. kò sẹ́ni tó ever sọ fún ọ rí pé Odùduwà ló bí gbogbo wa everybody mọ̀ pé gbogbo akọ́ lọ́mọ Odùduwà ní tí wọ́n sọ ní pé Odùduwà ní baba ńlá baba wa òró ló wà ní rẹ́kọ́ọ̀dù fún wa. ó nìkan lókun tó so wá papọ̀ tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtàn ló sì fìdí ẹ̀ múlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtàn ló gbé lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ìsìnpá sọ pé Odùduwà ló bí gbogbo wa àwọn ọmọ Ọ̀rúnmìlà ń bẹ àwọn ọmọ Bàtálá pọ̀ rẹpẹtẹ nínú ọmọ Bàtálá lèmi wà ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jọ wà nílé Ifẹ̀ ńgbà náà ni wọ́n wà àti káàkiri. torí mo ráwọn ọmọ Ọ̀yọ́ kan tí wọ́n gbé kinní kan jáde àlò eléyìn létà tí wọ́n lọ gbé píkṣọ Ṣọ̀ún Ògúnlọ́lá bàbá lérè pàìmọ́ tí wọ́n lọ gbé jáde tí wọ́n kàkọ́lé sí pé Ṣọ̀ún Ògúnlọ́lá òun ni Ṣọ̀ún àkọ́kọ́ òun àbí òun lọ tẹ kí lórúkọ Ẹ̀dó òun lọ tẹ Ògbómọ̀ṣọ́dó. Ṣógunlọ́lá ọba yẹn lọ wá láti Bàrìbá wọn ní so ìtàn Ògbómọ̀ṣọ́ orílẹ̀-èdè mọ́fẹ̀ rárá àwa sáré béèrè lọ́wọ́ òkùnú ara wọn wípé Ṣọ̀ún àbí Ṣọ̀ún Ògúnlọ́lá abẹ́hùn sókò ọmọlàní jẹ́ bẹ́ẹ̀ máa Ṣọ̀ún sókò tápà ní jẹ́ bẹ́ẹ̀ àbókọ bọ̀gú àbókọ àwọn Fúlàní. ó túmọ̀ sí pé eégún ti dàpọ̀ mẹ́rin ẹran ti dàpọ̀ mọ́ eégún omi gbóná ti dàpọ̀ mọ́ tútù láti bẹ̀rẹ̀.
wọ́n bí mi sí Pẹ̀tùmọdù ṣé Pẹ̀tùmọdù nípìnlẹ̀ mẹ́nẹ́ ṣùgbọ́n mo bá béèrè pọ̀ màálù wo ni mí wọ́n sọ pé Pẹ̀tùmọdù. bàbá ń sunkún ká máa ríran bàbá fẹ́ sọ̀tẹ̀ ẹ̀jẹ̀ á sọ̀tẹ̀ ká yí ọmọ bá a sọ̀tẹ̀. Ọ̀yọ́ ò lè sọ wípé àkàndọ̀rọ̀ Awíkonko ṣe tàwọn lónìí ó wà glaring n ò dẹ fíbò. mo sọ fẹ́ nìkan lónìí mo ní tán bá rí òkú mi ní bòjì mo ní wọ́n wọnú òrùn lọ́yọ̀ọ́ ò lónìí o. èmi ò sí ibi tán ti ń ṣe báyìí ibi tí n bá ń lọ ẹ mọ̀ pé ibi tí mò ń lọ lélẹ́yìí mi ò dẹ fi ṣe ti dà mo jẹ́ káyé ọmọ wípé ọ̀rẹ́ mi ti ń sọ̀rọ̀ yìí o wọ́n yan poro tiẹ̀ mo yan poro tèmi. ọ̀wá sí bá a ṣe ní mọ́ takora wa rárá ìláwọn nǹkan tá a bá ń sọ. mo ń béèrè ìbéèrè ni o n ò sọ wípé n ti ń sọ ò rí bẹ́ẹ̀ o òré mi kọ́ lọ́jọ̀gbọ́n tí kàbá rojọ́ ìkà kan ni yóò dá o. tí n bá ń béèrè ọ̀rọ̀ ó túmọ̀ sí pé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n lẹ̀yin ń gbọ́ ẹ̀yin lẹ́ mọ̀ pé só rí bẹ́ẹ̀ lóòótọ́ àbí ò rí bẹ́ẹ̀. now a tún wá bá ìtàn ibo lẹ fẹ́ dúró sí. wọ́n la tún wá bá ìtàn ibo lẹ fẹ́ dúró sí. wow Abba Father God bless you sir wọ́n ra sticker fún mi ò ní wá yín tì ẹ̀yin náà ò ní wá mi tì wọ́n ní ibo lẹ fẹ́ dúró sí. sọ Ìbàdàn àti Ọ̀yọ́ di ọ̀tá. ṣé ẹ fẹ́ sọ Ìbàdàn àti Ọ̀yọ́ di ọ̀tá ẹ mọ̀ gbọ́rọ̀ ọ̀rọ̀ wà ń bẹ̀ o. àbẹ́ ẹ fẹ́ fa Ìbàdàn lójúmọ́ra. àbẹ́ ẹ fẹ́ fa Ìbàdàn lójúmọ́ra. ẹ̀yin lẹ ń ṣe kúbẹ́kúbẹ́ fún Ìbàdàn. ẹ̀yin lẹ ń ṣe kúbẹ́kúbẹ́ fún Ìbàdàn. ní kankankan ẹ̀yin náà lẹ́sìn tó ń gbé àwọn èèyàn dìde kí wọ́n máa pa ìtàn yín pé Ìbàdàn ló ń sọpọ́tì Mọdákẹ́kẹ́ ló fi Mọdákẹ́kẹ́ bẹ́ẹ̀ láti máa tírẹ́tì Ilé-Ifẹ̀. ẹ̀yin náà lẹ́sìn tó gbáwọn èèyàn jáde tí wọ́n ń pa ìtàn wípé Ìbàdàn lọ́hàn ló fi Mọdákẹ́kẹ́ Ìbàdàn ló ń sọpọ́tì Mọdákẹ́kẹ́ Ìbàdàn ló fi Mọdákẹ́kẹ́ síbẹ̀ pé kán máa tírẹ́tì Ifẹ̀. Number one gbólóhùn tó kọ́kọ́ sọ ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí gbogbo wa ń sọ òye rẹ̀ kì í sábà yí àwọn míì tá à ń bá sọ̀rọ̀ o ìmọ̀ ń gbòdì lára ẹlòmíì ọkàn kọ̀ akọ̀kàn mí sí ni ó ti gbọ́ nǹkan tó fẹ́ gbó ti kú ńbẹ̀ ṣùgbọ́n àgbọ̀jìnlẹ̀ yẹn wọ́n gbọ́. tẹ bá béèrè lọ́wọ́ ẹlòmíì ní sẹ pé kí ni ìtumọ̀ nǹkan tẹ́ni sọ ń gbẹ́ ẹ̀ ṣe kúbẹ́kúbẹ́ ṣe fẹ́ ya Ìbàdàn pẹ̀lú Ọ̀yọ́ ni Ọọ̀ni tilé Ifẹ̀ ní ń bá wí. Kennedy torí pé ńgbà tí bàbá wo Olúbàdàn yìí dé Ọọ̀ni ti fẹ́ wọlé fún ọdún ọlọ́jọ́ tí ń bọ̀ lọ́nà Ọọ̀ni lọ rèé kí kábíyèsí Olúbàdàn bàbá wa Ládọjà wọ́n sọ̀rọ̀ tó pọ̀ ńbẹ̀ fídíò jáde fọ́tò jáde kúbẹ́kúbẹ́ nìyẹn lójú ẹ̀ o pé wọ́n ń fa Ìbàdàn lójúmọ́ra nìyẹn o àgbẹ̀ ìgbà tí wọ́n wá mọ̀ pé àwọn ó ṣe bẹ́ẹ̀ kí nìdí tí wọ́n fi wá gbé àwọn èèyàn kan dìde kò sáwọn èèyàn kan tán gbé dìde ju èmi Àkàndọ̀rọ̀ Awíkonko lọ because èmi ni mo sọ ohun ọ̀wá mọ̀ wípé Ìbàdàn sí i kọ́ ni mo ń sọ Mọdákẹ́kẹ́ ìsìn i kọ́ ni mo ń sọ. tábà sọ wípé Ìbàdàn sí sọpọ́ọ̀tì Mọdákẹ́kẹ́ nínú ogun Ifẹ̀ kì í ṣe Ìbàdàn ló sọpọ́ọ̀tì Mọdákẹ́kẹ́ individual nìbàdàn àti individual lọ́yọ̀ọ́ a lè sọ bẹ́ẹ̀ ń tá a mọ̀ ni because mo wà ń bẹ̀ gbogbo bá ń ṣe supply wọn nírèké gbogbo bá ń ṣe supply wọn lẹ́pà tí wọ́n mú wọn lórí ta kílàlú ńgbà tán fẹ́ gbọ̀nà Fàmíà ọ̀nà Ọ̀yẹ̀rẹ̀ wọlé wíwá awé ẹ̀ nínú ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ tán jà kan yìí. an individual tó wá látọ̀yọ́ tó support individual tó wá láti Ìbàdàn ó sọ gbólóhùn yẹn láyégún ìlú tán pè lọ́dẹ Òmu
pé àwọn fún Mọdákẹ́kẹ́ lọ́rẹ́ pé kí wọ́n máa já wọn kí wọ́n máa kó wọn lọ́rẹ́. ìjọkíjọ tí bá clips yẹn pàdé máa mú jáde. àwọn ọmọdé òmù kó padà sí individual yẹn lẹ́nu pé àwọn ò sọ̀rọ̀ ogun bí o kàn máa kí wọ́n jọ torí Ọlọ́run kàn máa sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́. wọ́n sáré dá padà kí wọ́n má sọ pé ọ̀dọ̀ àwọn ni wọ́n ti sọ. pé ogun ti lọ ń jọba ń bẹ̀ lọ́dún náà lọ́hùn. individual yẹn wá individual náà ò sí láyé mọ́ nísìnyí. so ti wípé Ìbàdàn mú Ifẹ̀ mú Mọdákẹ́kẹ́ dó sífẹ̀ kán máa gbógun ti Ilé Ifẹ̀. Then that was there nígbà tí ogun wáyé tí àwọn ogun dìde láti Ìjẹ̀ṣà láti Ifẹ̀ táwọn náà ń fèsì Ìbàdàn ní Ìbàdàn support Mọdákẹ́kẹ́. That is pé tí Ilé Ifẹ̀ bá ti ní ogun tí ń kojú fúnra lára kò ní lè ní orí láyà tàbí ní orí ọ̀fẹ́ láti join ìlú míì máa gbógun tàwọn. That is nígbà tí Ìbàdàn establish agbára wọn tí wọ́n establish empire tiwọn after the fall of Ọ̀yọ́ empire. bí kàbá rojọ́ ọ̀rẹ́ mi ìkàkọ́ ni ó da àwa tá ń sọ̀rọ̀ mọ nǹkan tá ń sọ èmi tẹ́mi ń sọ̀rọ̀ mọ nǹkan tí mò ń sọ. kò sẹ́mi àti ẹ níbẹ̀ ìwádìí la ṣe débẹ̀ o. àwọn tó ṣèwádìí tó fi ìwádìí yẹn lẹ̀ ní kákíkáyìn. àwa ṣèwádìí débẹ̀ àfimúfínlẹ̀ dáàyè kan láfi gbà pé òótọ́ ọ̀rọ̀ ni tí wọ́n ń sọ. ńgbà tá a bá ti gbà yòókù gbọ́ pé òótọ́ ọ̀rọ̀ ni ó yẹ ká má lè gbà yẹn náà gbọ́ pé òótọ́ ọ̀rọ̀ ni. eléyìí ọ̀dá ìdásílẹ̀ láàrin Ìbàdàn àti Ilé Ifẹ̀ because láyé ìgbà tó gún jà ni ìṣe ní ìsìn mọ́. so Ìbàdàn tàsìkò yìí Ìbàdàn ti 1996 1997 1998 tí ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ wáyé ojú mi ló ṣe. mi ò sí lájò mi ò sí ń pẹ̀tù Ilé Ifẹ̀ mọ́ wà. àmọ́ bọ́n ṣe ń dáwọ́ ogun gbà náà mo ní rẹ́kọ̀dù ẹ̀ lọ́wọ́ nísìn bọ́n ṣe máa ń tàṣì èèyàn fowó ogun láyé ìgbà náà. àbúrò tèmi gangan bẹ náà tó gbógun lọ oríṣiríṣi èèyàn tó súnmọ́ mi. so àmọ́ bí báwọn individual yẹn ṣe ń support wọn nígbà yẹn Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ti dọ̀kan ní ìsìn ìjà ò lè wáyé láàrin wa mọ́. a ṣètò ẹ̀ tó bá tásìkò Ọọ̀ni tí Ilé Ifẹ̀ lọ sí Mọdákẹ́kẹ́ Ògún bàbá wa Ògúnṣùà Mọdákẹ́kẹ́ wá sí Ilé Ifẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ń tà jẹ́ lẹ́nu tá àti ìjẹ́ tán ni mo sì padà máa sọ̀rọ̀ lórí ẹ̀. so eléyìí tọ́rẹ̀ mi wá ń sọ yìí wípé àwa ń ṣe kúbẹ́kúbẹ́ lámọ́lẹ̀ pé Ọọ̀ni ń ṣe kúbẹ́kúbẹ́ torí kò sẹ́ni tó ṣe kúbẹ́kúbẹ́ láti Ilé Ifẹ̀ lọ sí Ìbàdàn tí ń wá ojú Ìbàdàn mọ́ra mi ìrọ̀ ọmọ Ifẹ̀ kankan tó dìde nísìnyí tó ń sọ pé Ìbàdàn làwọn ń lọ yìí o àwọn fẹ́ lọ wá ojú Ìbàdàn ni o èyí torí káwọn ó lè rórí ọ̀fẹ́ kankan gbà o kò sórí ọ̀fẹ́ tí Ifẹ̀ ń wá lára Ìbàdàn kò sógun tó fẹ́ fèsì Ifẹ̀ nísìnyí tán fẹ́ ní ìdìrànlọ́wọ́ Ìbàdàn kò sógun tí ó fèsì Ìbàdàn tán fẹ́ ní ìdìrànlọ́wọ́ Ifẹ̀. ogun tíjọ fèsì gbogbo wa níṣẹ́ lógun pọ́fàtì àìríjẹ àìrímu tó kárí ìlú kálukú dẹ̀ ní ó sọ̀fù eléyìí fúnra lára ẹ̀. Ifẹ̀ ò lè sọ̀fù ti Ìbàdàn Ìbàdàn ò lè sọ̀fù tọ̀yọ́ Ọ̀yọ́ ò lè sọ̀fù tògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ ò lè sọ̀fù ti Ìbàràpá Ìbàràpá ò lè sọ̀fù tòkè Ògùn kálukú ní ó sọ̀fù tiẹ̀ fúnra lára ẹ̀. so gbogbo àwọn ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi yìí sọ ti ń dá wàhálà alẹ̀ gan rèé òun sì nígbà pé òun ló ń dálẹ̀ torí tẹ́ ẹ bá sọ fún agbófọ́bà yìí jẹ́ pé ń bà ló jẹ́ yóò sọ pé òun pẹ̀lú wọn làwọn jọ ń táyé ṣe ni. báwo la ṣe dúpẹ́ lọ́wọ́ ẹ tí ń ṣe ni tí ń gba ni Ìbàdàn ewu àbáhùn. Ìbàdàn ewu àbáhùn báwo la ṣe dúpẹ́ lọ́wọ́ ẹ tí ń ṣe ni tí ń gba ni. àwa èyí jagun kọ̀rọ̀ ogun gbangba ní Ìbàdàn máa ń jà. àwa èyí jagun kọ̀rọ̀ ogun gbangba ní Ìbàdàn máa ń jà that is
lọ́kàn tiẹ̀ ntí Ọọ̀ni fi wá sí Ìbàdàn lọ́dọ̀ bàbá wa ọba Rashidi Ládọjà ó ní wípé kí wọ́n lè collide kán lè fọwọ́sowọ́pọ̀ lórí Ọ̀yọ́ pé ogun ni wọ́n ń gbé yẹn o pé ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n ń wá yẹn o ọ̀rẹ́ tí wọ́n ń wá yẹn o Ìbàdàn lọ ní ọba Adéyẹyẹ ní tògúnwùsì gbé o Ọọ̀ni Adéyẹyẹ Ògúnwùsì Ìbàdàn ni wọ́n gbé dàgbà Ìbàdàn náà ti lọ léèwé wọ́n nílé ń bàdàn títí dọ̀la Ọọ̀ni Adéyẹyẹ Ògúnwùsì ọ̀dẹ̀ lọ́lọ́dẹ ẹnìkankan ìjọ òwúyè Olúbàdàn o ní láǹfààní àti símbẹ̀ o wọ́n ti wà nínú ilé fọ́dún ọlọ́jọ́ tí ń bọ̀ lọ́nà òsàmọ́ fọwọ́ mi kù tí yan gúgúrú fẹ́ẹ́gún kábíyèsí lọ wọ́n débẹ̀ wọ́n gbẹ́bùn dání lọ fún bàbá Olúbàdàn ẹ̀bùn ọ̀mátà o ṣùgbọ́n tó di wọ́kú dúró tó ní àgbà bí nǹkan bá mẹ́mẹ́ yóò fún yàn ìfẹ́ ni Ọọ̀ni bá lọ dẹ̀rù pé Ọọ̀ni àtẹ Olúbàdàn sọ̀rọ̀ Aláàfin nígbà ẹja dẹ́yẹ sí ni o ẹ mọ̀jà bá ṣe o because gbogbo wọn náà tún ti jọ pàdé lóde láìmọye ìgbà so what are you now talking about mi ìdẹ̀rù pé nìkan kan sọ f'Aláàfin pé kọ́ mọ̀ wá kí Olúbàdàn n ò dẹ̀ sọ̀rọ̀ pé nìkan sọ pé ńgbà t'Aláàfin bá bọ̀ wá kí Olúbàdàn kọ́ mọ̀ mú ẹ̀bùn wá fún Olúbàdàn tàbí kán mọ̀ sọ̀rọ̀ kán mọ̀ ya fídíò kán mọ̀ rìkọ́ọ̀dù fọ́tò kán mọ̀ ya fọ́tò àwọn ọ̀rọ̀ kéékèèké tí máa ń dá wàhálà alẹ̀ rèé ṣùgbọ́n tá a kì í ṣàkíyèsí lọ́pọ̀lọpọ̀ ọgbà. ṣùgbọ́n wọ́n mọ̀ yìí pé yóò ṣòro fáwọn láti kọlu Ìbàdàn kí ló ṣẹlẹ̀. wọ́n mọ̀ pé yóò ṣòro fáwọn láti kọlu Ìbàdàn ẹjọ́ ta ló fẹ́ bẹ́ẹ̀ nìkan jà lónìí báyìí nínú gbogbo wa o ta ló jẹun yó tó jẹ́ pé ogun ló wà lọ́kàn rẹ̀ tó fẹ́ jà nísìnyí ta ló lè dájà nù wá nísìnyí ẹ wò lé mèrè ẹ wò nǹkan mèremère tí ń bẹ ń bàdàn ẹ wò lé láwùsí filẹ̀ ẹ wò lé lárégédé ẹ wò iye tá a fi ń kọ́lé lónìí sẹ́nìkan wà lájúlẹ̀ yọ sọ pé òun fẹ́ gbógun tẹnìkan kan wá dáná sunlé òun ẹ wò èrò tí ń kọjá wo ròdù ṣé wo ròdù lè yọ wà kojú sakabula bọ ní lèyàn dojú sakabula kọ nísìnyí because àwọn ọ̀rọ̀ yìí ò yé mi. yóò ṣòro láti kọlu Ìbàdàn nínú ìtàn pẹ̀lú ayé tí Ìbàdàn wà. yóò ṣòro láti kọlu Ìbàdàn nínú ìtàn pẹ̀lú ayé tí Ìbàdàn wà kò sẹ́ni tó shift ayé tí Ìbàdàn wà o ìwọ ìkan náà ni o ó fẹ́ kí Ọ̀yọ́ shift ayé tí Ìbàdàn wà because ó fẹ́ k'Aláàfin Ọ̀yọ́ jẹ permanent chairman nínú ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ sóyè tí Ìbàdàn fọ́ ṣé kò yẹ kán gbà lọ́wọ́ ẹ̀ bọ́ǹtà kò Ìbàdàn. sọ ẹ̀yin gbà pé ọmọ ò lè ju bàbá lọ àmẹ́yìn. ṣe ti gbọ́ mo mọ̀ pé òye ti yé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ sì ń sọ ẹ̀yin gbà pé ọmọ ò lè ju bàbá lọ torí gbà sọ pé kò sí bí Aláàfin ṣe fẹ́ ṣe é tí yóò ju àpèrè Odùduwà lọ tí yóò ju Ọọ̀ni lọ. wọ́n á ń gbà lónìí wípé Ìbàdàn lè ju Ọ̀yọ́ lọ àkóso kò là ń ṣe é fún tàn. Can you imagine ẹ̀yin wá gbà lónìí wípé Ìbàdàn lè ju Ọ̀yọ́ lọ àbòsí ìwo là ń ṣe é fún tàn. My lovely brother ìdí tá a fi gbà bẹ́ẹ̀ ni wípé Ilé-Ifẹ̀ ò tún kúrò nílé Ifẹ̀ rí ẹni tó tẹ Ọ̀yọ́ dó nígbà àgbàtẹ bá ṣe ń sọ ọmọ lọ́jẹ́ sífẹ̀ torí pé Ilé-Ifẹ̀ ló ti kú ò nǹkan ẹyọ kan tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ fi lè escape ẹ ni pé ẹ káńsù ẹ kúrò pé Ilé-Ifẹ̀ lọ̀rọ̀ yíyan ti lọ ẹ káńsù ẹ kúrò nínú ìtàn wípé ọ̀rọ̀ yíyan ọ̀dẹ̀ padà wá sí Ilé-Ifẹ̀ láti wá jọba ọwọlẹ̀ sójú ọ̀nà ni ìjọ náà láṣẹmi wípé bí Aláàfin bá ju queen ọbabìnrin ìlú Èbó lọ ọmọ ló sì jẹ́ fún Ọọ̀ni kódà kó ní empire 100 ọmọ ló sì jẹ́ sọ̀ọ̀ni tẹ bá lè cancel ẹ̀ bẹ́ẹ̀ then a mọ̀ wípé wọn ò tán mọ́fẹ́ then tá a bá wá support wípé Ìbàdàn ju Ọ̀yọ́ lọ lónìí òun ni wípé lẹ́yìn ìgbà tí Ọ̀yọ́ lè ti fọ́
àwọn ọmọ Ọ̀yọ́ di alárìnkiri, wọn ò ní ibùgbé kan pàtó, wọn ò nílẹ̀ kan pàtó, wọn ò nílé kan pàtó. Ìbàdàn dẹ̀ ṣe establish empire tiẹ̀. Ìbàdàn ló dípò agbára mú títí dọ̀la. Ṣé wàá ní recognize eléyìí o? Brother mi, so àbòsí ìwo la ń ṣe fún tàn, àṣàbòsí fún tàn, à ń so dọ̀rọ̀ fún tàn ni. Bí wọ́n bá wá mọ̀ pé kò rí bẹ́ẹ̀, mú ẹ̀rí jáde, má lògo àná mọ́ o. Ọlá kan tí ọlá tí Ilé Ifẹ̀ ń jẹ lónìí ni pé ibẹ̀ lórí irun gbogbo àgbà wípé ibẹ̀ láti kú o. Ajọ́mọ Odùduwà o, ajọ́mọ Bàtálá o, ajọ́mọ Ọ̀rànmíyàn o, ajọ́mọ Ọ̀rúnmìlà o, ajọ́mọ Gbá, ajọ́mọ Àwo, Ilé Ifẹ̀ láti kú o. Ilé Ifẹ̀ ni gbogbo wa rí gẹ́gẹ́ bí ilé wa tá a ti lọ. Oore ọ̀fẹ́ yẹn nìkan náà ni Ilé Ifẹ̀ ní. Ìdí baba lọmọ bá kíní àti tìsàlẹ̀ rẹ̀ tí mi jólóńjóló. Àbí kò sì ní dàgbà títí kó lọ́jọ́ orí ojú ju baba tó bí òun lọ́mọ lọ. Ọmọ lè lówó ju bàbá ẹ̀ lọ, ọmọ lè lọ́lá ju bàbá ẹ̀ lọ, ọmọ lè joyè rẹpẹtẹ kí bàbá ọmọ jẹ. Ọmọ wa ní sọ wípé bá mi ìṣẹ́gbẹ́ yín, sọmọ tó lè sọ. Mr. Adetoye, God bless you sir. Ẹ fún mi ní tíkẹ́ẹ̀tì, ẹ ra síkà fún mi, God bless you sir. So like I said, ọmọ lè ní gbogbo nǹkan ọlá ayé ìjọba ju bàbá ẹ̀ lọ, ṣùgbọ́n kò ní sọ pé òun ju bàbá òun lọ lọ́jọ́ orí. N tá n claim nìyẹn o. Ẹ̀yin lẹ gbà sí nǹkan mi o. Ẹ̀yin lẹ ń fi ẹ̀sìn ṣe ilé Ọ̀yọ́ báyìí. Ẹ̀yin lẹ kó Ọ̀yọ́ sínú wàhálà, ẹ̀yin lẹ kó Aláàfin sínú dààmúdàbò. Gbogbo ọmọ láyé yìí bó ti wù kán lọ́lá tó, ìjọ́kíjọ́ tán bá rí bàbá wọn, wọ́n tẹríba. Bọ́n lè má lè dọ̀bálẹ̀ délẹ̀ mọ́ o, wọ́n tẹríba. Including our president. Tó bá jẹ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ń bẹ láyé, tó bá délé lọ bá bàbá tàbí mọ̀mẹ́ yóò tẹríba. Okay mighty, God bless you sir. Ẹ̀yin náà ra sticker fún mi ní wáyìntì sir. God bless you sir, God bless you sir. Gbogbo ẹ̀yin tẹ́ ra sticker fún mi ní wáyìntì. Bẹ́ẹ̀ yẹn jọba jù bẹ́ẹ̀ lọ, tó bá ní bàbá láyé, bó bá lọ kí bàbá ẹ̀ yóò tẹríba. Bàbá lè dé pálásì kí bàbá ọ̀dọ̀ balẹ̀ o, báwọn èèyàn bá ń bẹ́ẹ̀ ni o. Ọgbọ́n mi yé, kò sí bí àṣà yẹn ṣe le tó tí bàbá Ọọ̀ni ti Ilé Ifẹ̀, bàbá wọn sì wà láyé, tí bàbá bá wọ ìyẹ̀wù lọ bá kábíyèsí, bàbá ò ní dọ̀bálẹ̀ o. Báwọn èèyàn bá ń bẹ́ẹ̀ bàbá ò tó ní dọ̀bálẹ̀ gan. Ẹ̀já kólà kó lẹ́kọ̀ọ́. Bàbá Ọ̀yàdé yọjú sí gbẹ̀ngbà tí èèyàn bá wà lọ́dọ̀ ọmọ ẹ̀ ni. Odò ó dì, ó tún dayé àtúwá. Bí bá ń ṣẹlẹ̀ láyé àtijọ́ kò lè ṣẹlẹ̀ mọ́ nísìn. Bá mi ọ̀dọ̀ balẹ̀ fún mi bó ní í ṣe gbà. Bó ní í ṣe gbà. Ìyẹn gbà rò bá wà níbẹ̀. Tá bá ti kú ń bẹ̀ tán kẹ́ lọ́mọ sọ̀rọ̀ yín lẹ́yìn. My father prostrate for me fún kẹ́ni torí pé mo jọba mo ti wá di gbákejì Olódùmarè rárá o kò lè wáyé. So àpọ́nlé ni wọ́n máa fi sọ ńgbà náà pé bí bàbá èèyàn bá dá àfi yọ́ dọ̀bálẹ̀ fọba. That was there. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. So ẹ̀ ń gbọ́rọ̀ ọ̀rẹ́ mi. ọmọ kankan ò lè ju bàbá rẹ̀ lọ. Ilé ibi tọ́mọ ẹ bá ti ju bàbá lọ ẹ̀fúrasí máa ń lé ibẹ̀. Àbúrò àgbègbè ẹgbẹ́ kan máa bí ó jù mí lọ. Ó dẹ̀ ní Yorùbá ni ọ́, ọ̀gbẹ́ni dẹ̀ sọ pé Yorùbá lòun. Kò sẹ́ni tó sọ pé ọmọ ò kì í ju bàbá lọ. Ọmọ lè lówó ju bàbá, ọmọ gbọ́dọ̀ lówó ju bàbá lọ. Àwọn ọmọ mi gbọ́dọ̀ lówó jù mí lọ. Àwọn ọmọ mi gbọ́dọ̀ lọ́lá jù mí lọ. Àwọn ọmọ mi gbọ́dọ̀ jẹ́ èèyàn jù mí lọ. But they will never say they are older than me lọ́jọ́ orí. Mo wà láyé mi ò sí láyé, wọn lè bá sọ. So bóyá òye Yorùbá wà yí ọ dáadáa,
because àkúkú mọ ẹni tó jẹ́ Yorùbá láàrin wa mọ́ àmọ́ ẹni tó jẹ́ kínní àmọ́ ẹni tó jẹ́ kòókù ó kọ wa náà fi hàn díẹ̀díẹ̀ tó ti mú wa fèsì Ilé Ifẹ̀ ó ti ń fi hàn wípé àwọn ọkọ̀ wa ń fi ibi tá a ti wá hàn èmi gan náà ní ìsọ ó lè jọ́ màlẹ Ilé Ifẹ̀ ni mi ó lè jọ́ màlẹ Yorùbá ni mi ó lè jẹ́ Tápà làwọn ọ̀ràn mi ó lè jẹ́ Bàrìbá ni dádì mi ó lè jẹ́ Nupe ni mọ́ mi kò sẹ́ńtọ́ mọ̀. God bless you brother mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lèmi náà mo ti sọ fún ọ pé aṣọ tálejò wọ̀ tí ń sọ̀jìká àlejò kónú aṣọ ní ìsìn wá ń sọ̀jìká onílé náà ní lílò ni ò tí ì kàn lèmọ́mù ń bàbá tiẹ̀ olùṣọ́ àgùntàn bàbá tèmi tí ò níyàn jíjà nù bàbá tèmi náà sì gbajúmọ̀ níwọ̀n bá tiẹ̀ torí mo bá nù tàn wípé bá mi lo mọ́tò tó dáa ju ti kábíyèsí ìlú wa lọ́ngbà náà so ó túmọ̀ sí wípé kò sí ọmọ tí ò níran láàrin wa ẹ̀sìn tán mú wá fún ọgbà náà ní kálukú gbà ẹni tí ó gbà sí Islam gbà ẹni tí ó gbà ti Christianity gbà bá mi gbà ti Christianity kérúbù séráfù pọ́nbélé ni wọ́n ẹ̀sìn kan tán gbà náà nu wọ́n dẹ̀ jẹ́ kan náà àwọn olùdásílẹ̀ nínú ìlú wa he was the first shepherd first minister in charge headquarter wa bàbá tí bá a ṣe máa ń pè ní headquarter sacred so kò sẹ́ni tí bàbá ẹ̀ ò gbajúmọ̀ níwọ̀n bá tiẹ̀ èèyàn mélòó ló gbó kọ bàbá mi rí pọ́pọ̀ ṣùgbọ́n jákèjádò àgbáyé wọ́n ti gbọ́ nípa Awíkonko rí eléyìí kọ́ là ń sọ o gbogbo wa là ń gbàdúrà kọ́ ọmọ owó ju àlọ́ lọ́nà bẹ̀ o ṣùgbọ́n lọ́jọ́ orí kò sọ ọmọ tí ó ju bàbá ẹ̀ lọ ní àpèrè Oòduà àti ẹ̀60 kí wọ́n tó mọ lápèrè lọ́yọ̀ọ́ àwa dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ fẹ́yìn èyí lè má lè fìdí ẹ̀ múlẹ̀ pé Ọ̀rànmíyàn ò jẹ ọba rí ọ̀gbádé kò nífẹ̀ẹ́ ṣégbà tó wá ṣẹ̀lúlẹ̀ ni wọ́n wà gbádé fún àbójú ó kírètì adé fún rẹ̀ pé ẹ wá gbélé mi lórí kò gbádé lọ́jọ́ padà wá sílé Ifẹ̀ láti wá jọba ká lọ́ ládé kan lórí ni kò ní gbélé kó wá padà gbádé mi common sense ni. bẹ́ẹ̀mi náà ṣe upgrade ju bí tí bá mi gbé sí lọ olùṣọ́ àgùntàn bá mi. now ntí brother mi ń gbìyànjú àti sọ náà ni pé Ọ̀yọ́ lè ju Ilé Ifẹ̀ lọ Aláàfin lè ju Ọ̀ọ̀ni lọ nítorí fẹ́ mú jáde ńbẹ náà nìyẹn o gbogbo àlọ́ tí ń pa àwáwí tí ń wí oríṣiríṣi àsámọ̀ ntí ń gbìyànjú àti sọ ni wípé Aláàfin lè ju Ọ̀ọ̀ni lọ torí pé Aláàfin ní empire but former àbí old Ọ̀yọ́ empire old is the present one. àbí fọ́tò bàbá rẹ̀ àti ẹ̀mí kankan pa rẹ̀ òun náà tá a ti rí náà la fẹ́ rí ó ju bàbá rẹ̀ lọ́dún. kí ìlú kọ̀ọ̀kan máa wá lọ síwájú ìlú rẹ̀ tó tó burú àmọ́ kó kálukú ọmọ báńdì rẹ̀ làwọn ń sọ. Can you imagine? Ọ̀ọ̀ni náà ní báwí o kó ní kálukú ọmọ báńdì rẹ̀ kí ìlú kọ̀ọ̀kan máa wá dàgbàsókè ìlú ẹ̀. Ààrẹ Òpìtàn ní o sílẹ̀ Ìbàdàn tó ìdí Ọ̀yọ́ ṣùgbọ́n tí ò wá sọ́nà Ifẹ̀ tí ò kọjá lọ sọ́nà Èkìtì tí ò kọjá lọ sọ́nà ìpínlẹ̀ Ògùn torí téèyàn bá joyè fún
tàbí téèyàn bá jẹ́ni tó di orúkọ ìran kan mú ó gbọ́dọ̀ lè sọ̀tàn tí ó yà sọ́tún tí ó yà sósì. ẹ máa bá wa tẹ love ẹ̀tẹ̀ láìpẹ́ ìjọba share ìtura àwọn fúlàgì wa ní network ọ̀yá tẹ̀ pé àwọn engineer kan tó bá wa wo starlink wa tá a bá fowó lóyún ọ̀yẹ́ kó lè máa kọ́ ìlú 57,000 naira lóṣooṣù lórí starlink ilé ìṣọ̀kan. 57,000 naira lóṣooṣù ńlá wọn rà sórí ìní brọ́dà mi rà sórí dátà lóṣooṣù. God bless you brother mi náà ní tán wú ẹ̀ èmi ń ra 75,000 naira lóṣooṣù. Àwọn dákọ̀ nẹ́tíwọ̀kì mi ò ní polówó fún nẹ́tíwọ̀kì tọ̀dọ̀ mi. wá ṣe pé ẹ bá ṣọ̀kan tí mi ò ní jáde kí wá máa bà ní lórúkọ jẹ́ wá máa bà. Èmi náà ló ń fèsì náà èmi ni màá nìyí ń bájà èmi ni màá nìyí ń pòwe mọ́ èmi náà dẹ̀ tí ì jáde láti wá bà àwọn náà lórúkọ jẹ́ rí bí tán bá ń sọ̀tàn ṣùgbọ́n àwọn pọ́ìntì kan ń bẹ tó di dandan ká mú jáde ìdí ni pé pòwe bá jòwó ẹni tá a bá lè sọ̀rọ̀ ẹ̀rùjà ń bani ní o Yorùbá ni wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ ọlọ́jọ́ ọkú rẹ ò tí ì pé ọjọ́ ọkú rẹ ti pé ọ̀n yẹ ni o ọ̀n dọ̀ọ̀jì ẹ̀ ni o kò sọ̀rọ̀ ọ̀jà ń bẹ̀ rárá anybody tó bá ti sọ̀rọ̀ sórí social media báyìí ó ti call for criticism wọ́n criticize ẹ wọ́n pàkíyèsí ẹ sí àwọn èèyàn agree pẹ̀lú ẹ wọ́n láwọn agree pẹ̀lú ẹ pé no ilé ìtẹ́ sọ mi agree pẹ̀lú yín no Mr. Wigongo mi agree pẹ̀lú yín pẹ̀lú nǹkan tẹ́ sọ ọ̀nà mà nígbà tí sèmi lò lórí ọgbọ́lọ́gbọ́n ayé báyìí sèmi mọ̀ gbọ́n jù ìhàtọ́ kọ sí mi ni mo sọ ó lè kọ àmì ìṣẹ́lómi bọ́ bá mọ̀ tàn gbà bí ẹlòmíì mọ̀ gbà bí o má fi ọwọ́ sọ̀yà lórí ìtàn èmi mú kórìíra ẹ̀ kéèyàn fọwọ́ sọ̀yà lórí ìtàn I don't like it the authentic ni o n tí mo rí n tí mo gbọ́ ni o ìtàn fìílẹ̀ àrọ́bá ìtàn fìílẹ̀ àwa débà màá sọ ìtàn tèmi ni ọ sọ̀tàn tiẹ̀. bẹ́ẹ̀ ni ọ sọ̀tàn tiẹ̀ máa sọ tèmi èmi náà sì mẹ́rin wá lórí ọ̀rọ̀ tèmi náà. torí kò sí gbogbo ìgbà tí ẹ bá sọ tó bá ṣe pé lórí irọ́ ni òkú tó lè gbẹ́ já. bẹ́ẹ̀ ni. please to sọ please because àìmọ̀ alájà káfájẹ́ ìlúkù. tó bá ń ṣe program ìfẹ́ ṣe program ẹ má forúkọ rẹ̀ bàjẹ́. wọ́n ní lẹ́ẹ̀kan sí o àìmọ̀lájà o kí asọ̀kù lájẹ́ ẹ̀ tó o bá ń ṣe program ẹ̀ so now ẹ jẹ́ tó dànù dúró ń bẹ̀ o torí mo wo àtẹ̀hùn ká mi mo rí i pé mo ti kọjá wákàtí kan n sì ní lọ́kàn láti kọjá wákàtí kan rárá lélẹ̀ tó túmọ̀ sí pé dandan ni kí n dá dúró níbi tí mo bá dé yìí kò sáwì tó wí asán kankan mọ́ ìdí tí òfin sí ni wípé bí kàbá rojọ́ ìkà kọ́ ni yóò dá ó ti sọ tiẹ̀ mo ti pàkíyèsí tọ̀dọ̀ mi èmi kọ́ ni wọ́n tún wá dájọ́ mọ́ mo fi eléyìí tó kù lẹ̀ fẹ́ ìyá àti bàbá mi mo fi eléyìí tó kù lẹ̀ gbogbo ọmọ Yorùbá mo fi eléyìí tó kù lẹ̀ gbogbo ọmọ kóòtù òjìrè bí ṣùgbọ́n eléyìí tó jẹ́ tọ̀dọ̀ mi tí mo mọ̀ pé mi mo sọ tí wọ́n ní wọ́n gbé èèyàn jáde pé ìgbà tó ń sọ nísìnyí ìsọ wípé Ọọ̀ni gbé mi jáde pé kí n máa sọ pé Ìbàdàn lọ rán Mọ̀dákẹ́kẹ́ láti wá dó tì wọ́n kí wọ́n máa kógun jà wọ́n. so ìyẹn ni mo wá clear nínú ẹ̀ mi mọ̀ o bóyá mo rí èèyàn kan àbí méjì tó fẹ́ pè mí o +234 915 147 9599 +234 915 147 9599 n bá rí èèyàn kan àbí méjì tó fẹ́ pè mí kí n sáré pì kọ́ wọn ká sáré fọ̀rọ̀ jomi tó rọrùn pápápá kó tó di pé wọ́n máa lọ
+234 915 147 9599. Hello. Hello. Bẹ́ẹ̀ ni sá o. Yes sir. Mo lọ sí programu tí ẹ ṣe láti ẹ̀kọ́ náà ni ẹ ṣe láti lọ. Bẹ́ẹ̀ ni. Mo wá ń ka kọ́mẹ̀ntì níbẹ̀. Àwọn àdúrà tá a ń ṣe fún ọmọ yín tó dẹ̀ mọ́ yín dálẹ̀. Àmín o, àmín o. Kọ́mẹ̀ntì kan tí mo kọ́ ní bẹ̀ ẹnìkan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó yàtọ̀ sí òkúta ilẹ̀ Ifẹ̀. Bí àdúgbò lọ ra nǹkan ṣáìtì ni pé ẹ ṣe wọ ẹni tó kọ kọ́mẹ̀ntì yìí. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ó yàtọ̀ sí òkúta ilẹ̀ Ifẹ̀. Èmi ò níbi tí ọmọ ti ń sọ pé òun ju bàbá òun lọ nílẹ̀ Yorùbá. Mi ò gbọ́ rí. Ọmọ lè lo ogun bàbá. Ọmọ ṣé ọmọ ló bí bàbá ẹ̀ ní àbí bàbá ló bí ọmọ? Ìyé mi náà o. Ẹni tí àwọn arákùnrin wọ̀nyí ń sọ àlọ́ ni wọ́n ń pa wọ́n lẹ̀ wọ́n owó ni. Kí wọ́n lè dùn kí wọ́n rówó yẹn díẹ̀ tó rẹ̀ nínú ilé tí gbogbo yẹn ó dàbí pé wọ́n sọ pé wọ́n ní 19 million káàdì kan. No, wọ́n fẹ́ 19 million bọ̀ tí wọ́n ti rí 7 million bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yẹ ká sọ fún wọn pé ẹ̀yìn lójú. Ọ̀pátá gbéléjì ká. Ẹ̀yìn lójú ń tá a jẹ̀ lẹ́yìn fi ń tún ìtàn ti díẹ̀díẹ̀ ni ó wà lẹ́sẹ̀ bákan. Ó ní òògùn ẹ̀yìn. Ó ní òògùn kí ló tó jẹ́ ní kí n wọ ẹ̀yìn. Ó ní kó bá fi tọ́jú wájú ẹ̀ ṣe. Òògùn ẹ̀yìn wò. Òògùn ẹ̀yìn wò. Ọjọ́ wájú ilẹ̀ Yorùbá lẹ̀ tó ṣe. Bẹ́ẹ̀ ni sà. Ọjọ́ wájú àwọn ọ̀dọ́ àlẹ́ yìí kì í ṣe ẹ̀ báwo bá jẹ́ rárá. Bẹ́ẹ̀ ni sà. Gómìnà tí àwọn ọlọ́tẹ̀ lórí ọ̀tẹ̀ làwọn á rí sí gbogbo ilé tí ó dẹ̀ pé wọ́n tẹ òfin ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣọ̀tẹ̀ ilẹ̀ ẹ̀fẹ̀. Ọ̀rọ̀ méjì ọ̀tọ̀ tí wọ́n ń pariwo gan ọ̀tẹ̀ náà ló padà wá tó sọ pé òun fẹ́ ìjọba nílẹ̀ ẹ̀fẹ̀ kí ló lè kúrò níbi tó wà tẹ́lẹ̀. So empire lọ́dẹ̀ ń pariwo. I've read a lot about empire. A dẹ̀ ní empire márùn-ún láti lọ́tún ilé ayé tó wà nílé ayé. Roma ló lágbára jù láyé, Roman empire. And they ruled for over 500 years. Wow. How many years ní ọjọ́ empire jẹ́ pé àti bàbá empire? Spanish empire. Ọ̀yọ́ tí bá sọ̀rọ̀ ń pa ọba wọn jẹ pòópòópòópòó. Spanish empire òun ló lọ títí lọ sí gbogbo Latin America pátá. Ottoman empire àwọn ọdún ẹ lọ ká gbogbo àwọn empire wọ̀nyẹn o lọ́sọ̀ pariwo empire àwa ní kí ọ̀wọ́ adé kó tún ilẹ̀ ọ̀gbìn tó wà yìí tó bá bẹ̀rẹ̀ sí ní ìgbẹ́ bambú kó máa ṣokò bambú lásán lórí ilẹ̀ bẹ̀rẹ̀ wà pátá ẹ̀ àwọn jù empire gan àwọn èèyàn ti ń tọ̀ ọ̀sán ìjáde pápá gbòòrò ló ṣàgbé Canada o gbogbo ẹ̀rọ tó pa sínú pínpín ní àtọ́bí kan. Àìsí níṣẹ́ ó ń bíyànjú ohun àlè tó dẹ̀ máa ná owó oṣù báyìí tó máa ná sí bàbá ẹ̀. So ẹ lọ ṣèwádìí àwọn tó fa ìtàn títàn nípa orírun ilẹ̀ ikú Oòduà. A ti kẹ́rọ mérò. Tipẹ́tipẹ́ ni o. Ilẹ̀ Yorùbá ilẹ̀ Oòduà ti kẹ́rọ mérò. Tipẹ́tipẹ́ lélẹ́yìn o. Àlọ́lẹ̀ ni yìí ń pa nínú gọ́ọ̀mẹ̀ntì tí àwọn èèyàn ń fi orí fúgàbù ní ó lọ bí lẹ́gbẹ́ nínú olùkátọ́. So prosperity tẹ̀ ẹ́ nílé ẹ ti ní iná. Thank you, sir. Mo lè gbá kù lọ́wọ́ nínú. Thank you, sir. The kind of issue you are writing now ẹ wo àwa lè gbẹ́rẹ́ ní ìpínlẹ̀ ọ̀la tó mú ṣùgbọ́n àwọn ọmọdé mi á máa rí. Eléyìí yàtọ̀ síta ìjà ìta ọ̀dà. Eléyìí yàtọ̀ síta ìjà ìta ọ̀dà. Eléyìí yàtọ̀ síta Samuel Johnson àmì nǹkan. Ló bó ṣe rí nìyẹn o. Ẹ ṣé mo dúpẹ́ sà, dáàdì.
Yes, sir. God bless you. All right, sir. Daddy. We love you. Thank you, sir. I love you too, sir. Well, Mr. Kola wọlé ẹ pè mí sórí nọ́mbà mi ni mi lè pick ẹ lórí bí mo ṣe program lọ́wọ́ ń bẹ̀. God bless you, sir. +234 915 147 9599 +234 915 147 9599 fóònù tí mo fi máa ń pick kọ́ náà nìyẹn ní mo ń láòdù ni bóyá kí n gbà pé kan tí n bá rí ẹyọ kan sí gbà kí n máa lọ mo ti pẹ́ jù mo fẹ́ pẹ́ mọ́ +234 915 147 9599 +234 915 147 9599. Hello. Hello. Hello, sir. Ẹ káalẹ́ sà. Bẹ́ẹ̀ ni ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni. Èmi rí pé táàbà tó ti pẹ́ kan orúkọ. Yóò dàgbà yóò bèrè ẹ̀rọ. Lálálálá. Gbogbo ọ̀rọ̀ ọ̀tẹ̀ ààrẹ kan tó wà lẹ́yìn yìí. Bí ibi ṣe rí o, Nàìjíríà Adéyẹmí ló ń pẹ́. Òun ló bẹ̀rẹ̀ wàhálà yìí. Òun ni ọba àṣẹ àkọ́kọ́ tó lọ́kọ́ máa ṣàlẹ́lẹ̀ tó ń tì wọ́n ní. Tó wá dùn nítorí pé gbogbo àtúnṣe sì wà láyé àwọn ará àfẹ́ ń wò ní à. Bẹ́ẹ̀ni. Èmi ò fi sọ pé èmi náà ìsọmọfẹ́. Rárá àti rárá. Ṣùgbọ́n mi lọ skul ló fẹ́. Òun lọ wọ́n stars. Wow. School of Science. Tí ẹ bá gbé lọ́kà, ó gbé mi bá nídìí ìdákẹ́kẹ́ àti ìfẹ́ ni. Bẹ́ẹ̀ni. Ní orí ọkọ̀. Bẹ́ẹ̀ni. Ó lọ sí OAU. Mo gbé àwòrán mo gbé kìkì lọ. Ibẹ̀ ni mo ti pàdé àwọn ọmọ ọ̀yọ́. Kí ìbá ṣe ìgbà tí ìtàn wá jáde ní ìṣẹ̀ báyìí. Èmi kọ́kọ́ mi lè wọ́n pé Aláàfin àwọn ju wọn ní ọmọ yìí. Ọdún orí ìṣẹ́ tó yìí. Ṣùgbọ́n gbà tí mi bá lọ sẹ́yìn tí mo wá ní ọmọ sẹ́yìn tí mo tún wá di àwọn tí wọ́n bí àwọn tí wọ́n bí mi lẹ́yìn sí wà láyé nìyẹn. Tí mo sì lọ gbé tó máa ń gbé ètò yìí náà tí wọ́n bá láwọn tí wọ́n bí wọn tàbí tí wọ́n bí àwọn tí wọ́n bí wọn. Oníkálukú lọ ní kó lọ kó ìtàn jáde. Àwọn káàkiri sọmọ fún wọn káàkiri sọmọ fẹ́ káàkiri sọmọ ọ̀yọ́ ni káwa kan ká lọ wá ìtàn jáde ara rí pé Aláàfin Adéyẹmí náà bá nǹkan gbé tó pọ̀. Ẹ má jà parọ́ fúnra wa o. Honestly. Aláàfin Adéyẹmí òun láàárọ̀ rí lọ́dún olúgbò tí wọ́n máa rọ́ ìgbẹ́fọ́. Aláàfin Adéyẹmí láàárọ̀ bá lọ́dọ̀ ọlọ́wọ́. Bẹ́ẹ̀ni. Tí ó bọ̀ ọ̀rọ̀ kan lójú. Aláàfin Adéyẹmí láàárín lọ́dún yìí. Òun láàárín ní dègbé. Bàbá náà láàárín lọ́dọ̀ Olúwo. Wọ́n láàárín lọ́dọ̀ Olúwo ṣe lè sọ̀rọ̀ ṣàkàtàkà sí kó ìtúlọ ní tó wọ́n ó bá tó wọ́n bá tó wọ́n nílé. Ẹni tí ó ṣe ní àgbọ́yé. Èmi tẹ̀wá rò bóyá kì í náà ní Olúwo ló jẹ́ lọ kí bàbá ní ṣùgbọ́n tí wọ́n bá fi gbéṣẹ̀ lábá mi tẹ̀sẹ̀ pa Olúwo jáde. Nípa ọ̀rọ̀ lọ́balọ́ba nípìnlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ ìdáàbò kan ló wà nídìí ẹ̀. Ìgbàgbọ́ tó dá kí ìbáṣe tí ara ọ̀rọ̀ ọmọ kábíyèsí tí wọ́n wà highly intelligent tí wọ́n kàwé bẹ́wọ̀n kàwé wà wà. Mo padà bọ̀ lórí yẹn. Ó dàbí àṣàǹkẹ́. Bàbá. Nígbà tí ọtútù ọmọ àṣàǹkẹ́ náà ló sọ̀rọ̀. Máàlù yẹn fún wa details. Mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀. Nǹkan wá clear. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n èmi mọ̀ kí àwọn tó wà kí mi mọ̀. Eléré àjíkẹ́ ẹni jagunjagun ni ìbẹ̀rẹ̀ ló dé mi. Mo sì gbọ́ pé láyéláyé máa mẹ́sàn dẹ́rìn lọ. Bẹ́ẹ̀ni. Mo sì gbọ́ pé dẹ́rìn lọ. Mo ti dẹ́rìn lọ ni wọ́n ti fi àti ìyá. Bẹ́ẹ̀ni. Mo ti discover complete ìtàn dẹ́rìn lọ àtìgbà tán bí bó ṣe dé Ìbàdàn. Ẹ̀jẹ̀ dáàbò tí ò bá mọ̀ sí Ìbàdàn. Ṣé ibi tó ń gbẹgbẹ́ tí Aláàfin wà ní ìlú ẹ̀ yóò máa dábìí tí ajá? I don't know. Kò lè dábìí tí ajá. Lágbára Ọlọ́run. Bàbá kìíní ti sọ fún mi pé ìgbọ́n bí
wọ́n ti gba gbúdúgbúdú lọ́wọ́ rẹ̀ ó ní ìtumọ̀. mo ti sọ. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n gbà lọ́wọ́ Aláàfin yẹn ó ní spiritual meaning ṣé ẹ ti gbà padà. wọn ò rí gbà padà o. Aláàfin Adéyẹmí dáhùn lọ́lẹ̀ o ẹni tó yẹ kéèyàn ó gbà. ìlú yẹn connect má dé ni. ìlú yẹn connect má dé. ó dàbí pé ó náà fi ṣe sáwóró dé àbá gbogbo ìwọ̀.